níkànnì Crest 91.1 FM ní gbogbo ọjọ́ ajé Monday láago 7:00 sí 8:00 alẹ́ lẹ́yìn máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Tèmítọ́pẹ́ ọmọ Fálànú onígègé àrà ọmọ ìyá àdúrà ibi táwọn ti máa jẹ̀gbádùn oníranran adùn tó sodo sínú tàṣà tìṣe tèdè Yorùbá abala 4 la pìyàmọ́ ètò sí àgbéyẹ̀wò àṣà nípele àkọ́kọ́ níbi táwọn ti máa yiri àwọn iyẹ̀wọ̀n ẹ̀yẹ tó ń bẹ fún àwọn àṣà ilẹ̀ Yorùbá wò àṣà nílé ẹ̀kọ́ nípele kejì níbẹ̀ láwọn ti máa ṣe àgbéyẹ̀wò ipa tí àwọn ilé ẹ̀kọ́ ń kó nínú tàṣà tìṣe tèdè Yorùbá orírun ní abala kẹta níbi táwọn ti máa kí oríkì ìlú orílẹ̀ àti ti ìdílé dáhùn ìbéèrè lọ́gán ní abala tó kẹ́yìn níbi tẹ́yìn olùgbọ́ ètò ti máa fi ẹ̀bùn ṣe ìfàjẹ́ tẹ́ ẹ bá ti gba ìbéèrè ẹ jẹ́ kájọ máa pàdé Tèmítọ́pẹ́ ọmọ Fálànú onígègé àrà ọmọ ìyá àdúrà ní Crest 91.1 FM ìkànnì 99 àti wíní ọ̀kan ní gbogbo alaalẹ́ ọjọ́ ajé Monday láago 7:00 sí 8:00 alẹ́ fún ìkéde àti ìpolówó ọjà ẹ kàn sí wọn ní ẹ̀ka ìpolówó ọjà ní Crest 91.1 FM tàbí kẹ́ ẹ pè Tọ́pẹ́ Fálànú sórí 070 51 40 45 40 070 51 40 45 40 àìgbọ́dọ̀ má gbọ́ lẹ́tọ̀ Àṣáládùn fún gbogbo ojúlówó ọmọ Yorùbá o tàṣà ti ṣe tèdè Yorùbá ò má gbọ́dọ̀ parun ó dọwọ́ gbogbo wa o. Àṣáládùn lóde ètò àmọ́dúdú wa àṣàwágà yìí ó pọ̀ gan ó kọjá ìrẹsẹ̀ Àṣáládùn lóde ètò tó fọgbọ́n yọ àṣàwágà yìí ó gbẹ̀yẹ oníbikíbi láyé. Tèmítọ́pẹ́ dé o ọmọ Fálànú ló mọ̀mọ́ yọ ẹ̀kú àmójúbà onígègé àrà ètò Àṣáládùn tún ti gbìnà yá o ní alára àgbà yìí dá gbogbo ọmọ Yorùbá o ẹ̀túnjẹ́ àjọ jẹ̀gbádùn ètò Tèmítọ́pẹ́ tún ti dé ọmọ Fálànú wa onígègé àrà lóníkẹ́kọ̀ọ́gbọ́n Tèmítọ́pẹ́ ó tún dé Àyìndé ò kárẹ̀ àwa ò nílé gbà níta wa ò kájà wá dojú dé àṣà Yorùbá ò gbọ́dọ̀ relẹ̀ láíláí o láfi ń ké sí gbogbo ọmọ kóòtù òjíire kẹjá jọ gbàṣà àtàwọn alárùgẹ ni káṣà Yorùbá mọ̀rẹ̀yìn kọ́ mọ̀rẹ̀yìn làwa ń lọ yìí o ẹ̀ bá jájọ Yorùbá àṣà Yorùbá wa ká má yẹ dágun láṣìíká gbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ járí Àṣáládùn lóde ètò tó fa kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ o. abala àkọ́kọ́ náà láti ti bẹ̀rẹ̀ ìbára wájú ìbèrò ẹ̀yìn ìbá kín tètè dá torí dá tiẹ̀ sórí òfurufú jágàdo ara wájú àtúbọ̀ èrò ẹ̀yìn abẹ̀bẹ̀ ọ̀pọ̀ àmọ̀ṣe bí akẹgbẹ́ àwa lákọlábo. ẹ jẹ́ arílédé sí ara ilé gbogbo ẹ tún jẹ́ káwa ó tẹ̀lú pẹ́ gbogbo jẹ̀mọ́ o. ìbà lọ́wọ́ Ọlọ́run Lódùmarè ọba gbòǹgbò ìfẹ́ ọba alárànṣẹ́ àríyá ọba onígbàmíràmí alátìlẹ́yìn fún gbogbo ẹni tó bá yege ọba mi àràǹbarà bàbá ẹ̀wù. ìbà lọ́wọ́ ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba fúragadagbá ọba òdì ragadagbi ọba òrítùkẹ́ àánú òdìdí dágbẹ̀jọ aríkófikúwí ọlọ́láfọlábù ọlọ́láfọláṣe ọlọ́láfọláyan gárígádá ọlá òmìnira ọ̀rọ̀ òjìlógoṣògo arìnrìnàjòrán lọ ọba ìgbà ọba ọjọ́ ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba ọba gbangba ọba mi àgbàlagbà àti ìṣàyà gbangba ìbà lọ́wọ́ Ọlọ́run Lódùmarè ọba tó ju gbogbo ọba lọ òun lọ́ba arínúròdì ọba olùmọ̀ràn ọkàn òun lọ́ba tó ṣẹ̀dá ohun gbogbo tí ń bẹ lájùlé ayé òun náà ló bá tó ṣẹ̀dá ohun gbogbo tí ń bẹ lájùlé ọ̀run àdìgún ni òun lọ́ba tí jẹ́ ká yí ẹni ogún àmọ́ okùn jálè kan tó bá rò pọ́ bá yí òró wọn bá ń sọ fún ẹni bẹ́ẹ̀ pé tọ̀hún ń wò ó torílédùn aládàáni tán ọba àìkú àìṣá àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba àlàlà funfun gbòòkanlẹ̀ olódù tó màrè àṣeyí òwú atẹ́rẹ́ kárí ayé òmìmíyàmì àwa má rí dì í àwa má jù rí ẹlẹ́dàá aṣẹ̀dá olúborí alágbàtán Ọlọ́run Olódùmarè lọ́wọ́ gbogbo ọtí yọmọ rẹ̀ nínú ọ̀fìn ọba mi lọ́ba pánpápánpápánpá ọba tí ó palẹ̀ pagi oko àpátápàrọ̀ Ọlọ́run Olódùmarè ọba tí para rẹ̀ kalẹ̀ bí àjùbà. Tèmítọ́pẹ́ òní bẹ́ẹ̀ bá fún mi láàyè kí n máa kọ́ Ọlọ́run Olódùmarè lọ wọ́n kọ̀lẹ̀ farabalẹ̀ kọ́ Ọlọ́run Olódùmarè pani ṣùgbọ́n Ọlọ́run ọba tí kì í kú ni kì í kú bẹ́ẹ̀ ni kì í sá kì í tí bẹ́ẹ̀ sì ni kì í pin yẹn kè èmi ò wá sọ pé gbogbo ohun orí tèmi kì bá jẹ́ kìkì dá hàn oríkì Ọlọ́run Olódùmarè nìkan lèmi ìbá máa fi kì ẹ wò ẹ mọ̀jẹ̀ ogún mi ẹ mọ̀jẹ̀ ogún mi ẹ káalẹ́ o. mo kẹ́yìn ní dáhùn ìbéèrè lágọ́ o. mo kí yín o. ìgbà béèrè. mo kẹ́yìn èèyàn dúdú mo kẹ́yìn èèyàn pupa.
mo kẹ́yìn kàṣà ìdúdú kàṣà ìpupa òjòjò mọ̀mọ́ ní ṣòwò kówó mọ́ lè nájà kókókó báyìí lára ọ̀tá ò mọ́ lé o. tó Tèmítọ́pẹ́ Afọlámi yín náà rèé o ọmọ yín ni bẹ́ẹ̀ bá pè mí lọ́rẹ̀ẹ́ yín mo gbà torí pé ẹ gbé mi síbi tẹ́ ẹ wà olólùfẹ́ yín rèé o tẹ́ ẹ fẹ́ fún retó náà fẹ́ yín fáyọ̀ Tèmítọ́pẹ́ Afọlámi Olúwadámiláre Àlàó Akéwì ìfẹ́ ni ló kọ tèmi èmi máa pè mí lọ́mọ tápà lé ìpínyẹ́ bí lónìí ni mi ọmọ alélu ọya àná mi ni mi ọmọ tápà tí fààmù ṣèlú tápà ní mímu lùgòdó kí n tó wọya lọ èrò tè ń gba ẹ ò wẹ̀yìn wò èmi lọ́mọ tápà lé ìpín ọmọ tẹlifídìí ọgọ́fọ́ mọ̀gà lálẹ́ yìí níkànnì Crest 91.1 FM lẹ́sìn láǹfààní láti máa gbọ́ wa eléyìí tá a kalẹ̀ sí Gálílì ní ọ̀nà tí ó lọ sí olódó nígboro tìlú Ìbàdàn Àṣàládùn lètò ẹ ti mọ̀ pé ó bá ti di lọ́jọ́ ajé báyìí bágo 7:00 tó bá ti ń ró kan ró kọ́lọ́hún Olódùmarè kó jẹ́ kí gbogbo bá wọn ní ajé ní ọwọ́ káwọn bá wọn ní gbèsè lọ́rùn ẹ̀yọ́ lẹ́mọ́ láǹfààní láti fẹ́ ti gbéyàwó ètò tá a pè ní Àṣàládùn Àṣàládùn lọ́dọ̀ ti yín gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa mọ̀túnmọ̀ èdè tèmi ń sọ lẹ́nu yìí ni mò ń pè o n ò pẹ́ lómìn tí ò gbọ́ èdè mi Àṣàládùn lọ́dọ̀ ti yín lágbára lọ́lọ́ Ọlọ́run Olódùmarè a ò ní bá wọn fọwọ́ òsì júwe ilé baba tó bí wa lọ́mọ èmi nìkan kí mo wà lórí ètò lálẹ́ tòní bí mo ti máa ń ṣe èmi pẹ̀lú olùkú mi ni wọ́n béèrè kan lọ́wọ́ rẹ̀ lálẹ́ nígbà wo bá sọ ọkọ rẹ̀ tán dákun bá ń kí wọn nílé. tó wọ́n ní orí tí ọ̀dà dé inú agorodẹ ní tí wà o ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ní tí wà ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọdẹ tí tanná yanranyanran inú agorodẹ kan náà ní ti wà tó orí mi gbèmí o kí n lówó lọ́wọ́ ẹ̀dá mi gbèmí kí n lẹ́gbà lọ́rùn Ọlọ́run Elédùmarè jẹ́ kí n rówó kí n fi ṣàgbéjì ara mo kí yín ẹ káalẹ́ o ẹ kú ilé o ẹ ǹlẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa lálẹ́ tòní Adékúnlé Adébísí Akéwì orí ọ̀fẹ́ yín náà ní kí yín pé ẹ káalẹ́ o ẹ sì kú kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Àṣàládùn níbi tí àwa àti yín tá àtijọ́ máa gbádùn ara wa bí àwọn àgbààgbà ti gbádùn ẹ̀kọ́ gbóná bẹ́ẹ̀ láti gbádùn ara wa lálẹ́ yìí ẹja máa bẹ́ tó bọ̀. Adékúnlé Adébísí torí adájọ́ mọ̀ sí àsọ̀rọ̀ mọ́yẹ̀ bí wọ́n bá sọnù kí wọ́n wá wọn ní àwọn òsì ní sọnù ń tà wá. Adékúnlé Adébísí sádékúnlé ló wà níwájú ni àbí Adébísí ló wà lẹ́yìn mo fẹ́ mọ̀. tí a bá ti fẹ́ pè báwọn kò sí bá a ti lè pè é ṣùgbọ́n tá a bá ti làmọ́lẹ̀ sókò bàbá la Adébísí. tá a bá ti á fẹ́ làmọ́lẹ̀ á wà pé Adékúnlé ọmọ Adébísí. Adékúnlé ọmọ Adébísí torí bọ̀dá wa ń bẹ níbàdàn ní àyín a sì ní agboolé Adébísí. bẹ́ẹ̀ni ṣé ọmọ Ìbàdàn ni wọ́n náà. Ìbàdàn nílùú tí a ń lẹ̀ ní ìbáyìí. ní ìbáyìí. ó ti yé mi báwọn lórí èmi bọ̀dá wa ń bẹ o ọmọ kú bá ń sìn. ẹni tí ọkọ lè rẹ̀ bí ilé Adébísí. ṣé báwọn ní. ẹ̀bùn tẹ́ bá ti gbà èrè ọláìdé olóhùn òyìn ló ní ẹ máa gbọ́ o. ètò Àṣàládùn yìí o torí wọn lọ́mọ tó bá sọ lẹ́nu ló sọ àpò ìyàkọ́ àṣà Yorùbá ò nítorí ìtàwọ̀ apanu Àṣàládùn ló dé ètò tó bá kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí Tèmítọ́pẹ́ tún ti dé. àwọn pè é gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ewé kókò eléyìí tí ń bẹ lágbàlá ní bá ti ń sọ báwọn ẹni ọlá ni mò ń kì ni mò ń kì ni mo sì ń sa orí rẹ̀ ọlọ́wọ́ bọ́tìnì wa fún ti sáàyè náà ẹni ọlá Abọ́ládé òun nù bẹ́yìn bá ń gbọ́ ọlọ́dọ̀ ti yín tèmi ń sọ tẹ̀yìn sì ń láǹfààní àti mọ́ gbọ́ o òní ń tẹ́ gbìnràgbìnrà lójú ọmọ nítumọ̀ àkàndò ní mú ọlọ́wọ́ òsì ní gan mọ́nà. àmì àṣẹ Èdùmàrè. àwa pẹ̀lú Àríkẹ́ Akéwì àjọ wà nínú ilé agbára lálẹ́ yìí ni bó ti jẹ́ pé ó kọ púpọ̀ ní jẹ́ òun náà ní jẹ́ Àríkẹ́ Onílẹ̀kẹ̀ òun náà ní ẹ̀yin tẹ́ bá wà lójú òpó kan ìbánidọ́rẹ̀ ẹ̀rọ ọ̀run rẹ̀ ẹ̀rì pàǹpà ló wọ̀ ó tẹ̀ tún daṣọ bo pàǹpà rẹ̀ Àníkẹ́sílẹ̀kẹ̀ ọlágbára púpọ̀ àwa pẹ̀lú Àríkẹ́ Akéwì àjọ wà lórí ètò lálẹ́ tòní ni ìbà Olúgbọ́n o ìbà rẹ̀ sà ìbà lọ́wọ́ ẹ̀yin ará iwájú ìbẹ̀rù ẹ̀yìn tó ìbà ẹni tó kọ́ wa tó jẹ́ àmọ́ mọ́ wí o ọlá dádì Àyìndé alálùbáríkà orin ọdẹ ọmọ ìyá àdúrà là ń péré o onígègé àrà
yóò pé àrẹ̀sà àjèjé ni mi bá rédè mo mìíràn bá rí ọlá mo rójú epo pọ́bẹ mo ṣe ní epo gbùdù gbàdà lálọ́ bàbá kọ́ lédè omèdè ìyá kọ́ lédè omèdè kí omèdè títí tó bá wọn gbé gbà àárọ̀ yọ níbi wọ́n gbé fapẹ́ irinṣẹ́ bọ́ gbẹ̀gẹ̀dẹ̀ lóṣù lọ́rọ̀ ará àpọ̀ní ẹ̀yà mẹ́sìgùn járó òde bàbá tó bí ọlọ́mọ mọ̀sú àròmọ mọ̀dé rẹ̀ sàtẹ̀mí tọ́pẹ́ ọmọ Fálàánú bàbá porí akọni àfidà halẹ̀ gàràgà bẹ́ẹ̀mi bá fẹ́ sọ̀rọ̀ mi ò pé bẹ́ẹ̀ bá ti rí tọ́pẹ́ báyìí ẹ ti mọ̀ pé ẹ ti rí pèdèpèdè tó gbédè tó lè fèdè dágédé gùdè elédè tó mètò èdè tó lè pe igba èdè ní gbàgede ẹ ti rí òǹpèdè tó gbédè tó sì lè fèdè túni sílẹ̀ nínú èdè lórí adé èdè làwọn eléyìí ti dé tí wọ́n fi lè pèdè níbi gégélé o mo wá sọ fún yín báyìí ibi gégélé kan ò sí mọ́ fẹ́lẹ́dẹ̀ tí wọ́n torí wọ́n ti dirun mọ́lẹ̀ nínú èdè ẹni ẹ bá rí ẹbí ìyẹn bá kò lọ́nà ẹbí èrè wò. ẹ bá jájọ yóò ń bu àṣà Yorùbá wa ọmọ ẹ̀dágún láti kágbárùkù tó pọ̀ mọ́ àṣà kò lè kẹsẹ̀ dárí Asaladun ló dé ètò tó fa kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ orí náà ní síwájú kẹsẹ̀ ò tó tẹ̀lé orí ní síwájú kípàkó tó tẹ̀lé àgbéyẹ̀wò àṣà ẹ mọ̀ pé lábala báyìí lè tó Asaladun abala lákọ̀ọ́kọ́ la ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn àṣà bàbá wa ilé tó ti ń forí rìn lọ́nlẹ̀ kóòtù òjìbí táwa yìí tí àwa ò sì náà ní mọ́ abala tá a ti máa ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lábala àkọ́kọ́ abala ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ̀gbádùn akéwì tóun ó fún wa ní oríkì ìlú oríkì ìdílé oríkì ìlú oríkì bọ̀rọ̀kìnní oríkì àbísọ oríkì orúkọ àmútọ̀run wá lọ́lọ́kan òjọ̀kan tún wá jẹ̀gbádùn Adékúnlé Adébísí fúnra lára rẹ̀ níbi tí ó ti fún wa ní ewì ìmọ̀ràn àti ewì àtàtà lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yìn o abala tó kángun lórí ètò láti mọ tàtà pèsè òun ni abala tí àwọn bàbá àwọn mọ̀mọ́ àtẹ̀yìn ọ̀dọ́ ẹ̀ ti mọ́ ń dá sétò abala láti ṣe sọ pé báyìí ló ṣe rí báyìí ló ṣe jẹ báyìí ló ṣe yẹ kó ṣe rí táwọn náà àwọn kan náà sì tún pè náà láti ṣe jẹ̀bùn ẹ báyìí sì lè fẹ̀mú ṣe wájẹ́ ó ti dé tìyín nù ibo la ti wá ń bá a bọ̀ torí wípé bàbá ta àwọn àgbà wọn pé àátọ́ ni tá a bá ta tá a pẹ̀yìn dà tá a lọ tí a ò tọ́ bó bá dijọ́ míì tá a wá ń lọ tá a kọ̀ wá padà tá a wá bá ń tá a tá ń jò ní o nígbà tá a ti tọ́ lójú ẹsẹ̀ ó ti dẹrun onídìnnú nínú tó fi jẹ́ pé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé àwọn bàbá wa iṣẹ́ àkọ́ṣe ẹ̀dá ó ní amẹ́nubà tá a sì gbọ́dọ̀ fà á ká jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ torí wípé iṣẹ́ ti pọ̀ láyé lónìí ṣùgbọ́n ká tó ṣòṣà lọ́n ti ń ṣòṣà o kágbàdo tó dáyé nǹkan kan ládìí ẹ̀ ń jẹ́ o ká tó dọ́mi la ti ń mí àwọn ará mi àdìó mọ̀ o ká tó dé fọ̀ láti ń fọhùn bí ọmọ ènìyàn àwọn ará Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lọ́hùn òye wọn owó lana ká tó dówó dé ẹni tára ò bá rọ̀ èrò wọn ò lè lọ sí ara rọ̀ mí bó ṣe jẹ́ nù. àwọn bàbá wa ní ọ̀nà tí wọ́n gbà á ṣiṣẹ́ tiwọn tó jẹ́ wípé iṣẹ́ yìí ló sì ń bí ọlá àti ọlà fún wọn láyé jọ̀hún àná láti ìgbà tí Ọlọ́run ti dá àwa ẹ̀dá sílé ayé ló ti sọ fún wa pé nínú ògùn ojú wa báyìí la ó ti mọ̀ jẹ. àwọn tá a sì lè pè ní sí àkọ́ṣe ẹ̀dá lóde ayé yìí ẹni ẹ bá rí ẹbí ìyẹn tẹ́ bá kò lọ́nà ẹ béèrè àwọn níbẹ̀ láti rí iṣẹ́ ọdẹ ilé ìta mẹ́nu bà lọ́wọ́lọ́wọ́ a ní iṣẹ́ àgbẹ̀ a ní iṣẹ́ ìporin iṣẹ́ àwọn alágbẹ̀dẹ iṣẹ́ ìṣègùn iṣẹ́ ìlù lílù lára àwọn iṣẹ́ tó jẹ́ pé ó ti wà látayébáyé nù iṣẹ́ ohùn kódà bẹ́ẹ̀mi tèmi tún sọ yìí táwa ń sọ yìí tó jẹ́ pé ń gbọ́ lórí rédíò lọ́lọ́kan òjọ̀kan ní gbogbo ibikíbi àti ní àyín àtàwọn yòókù iṣẹ́ àkọ́ṣe ni tó jẹ́ wípé àwọn kan ní wọ́n ti jẹ́ alóyin létè alóyin lóhùn alóyin nítàn tó jẹ́ wípé àwọn ẹlẹ́nu dídùn olóhùn iyọ̀ látọjọ́ tó ti pẹ́ tó jẹ́ pé pèdèpèdè ni wọ́n láti gbà wáṣẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ táwa ń ṣe yìí èyí ṣe pé bóyá òṣìṣẹ́ ọ̀làjú iṣẹ́ ọ̀làjú kọ́ ló bí eléyìí o àti àwọn bàbá wa ti ń ṣe é látàyébáyé pé kẹ́nìkan mọ̀ sọ̀rọ̀ kí ogun lọ́gọ̀ọ̀gọ̀rọ̀ èèyàn kí wọ́n sì mọ tẹ́tí
wọ́n sì máa rí nǹkan mú kán máa jaládùn rẹ̀ bó ṣe jẹ́nu torí kì í sì wá ṣe mímọ̀ ṣe ẹni tó bá ń sọ o akọ̀ ti kọ́ pé lásìkò gbàùn òun la yàn síbẹ̀ ni torí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹgbàágbèje èèyàn ń bẹ ńlẹ̀ tó jẹ́ pé wọ́n mọ̀ ṣe ju olúwa rẹ̀ lọ́ka tó pẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè torí ìdí èyí ńkọ́ a tún ní iṣẹ́ ọnà àwọn ajíbógundé àwọn ọmọ ààrẹ pàgídà sọ́gídọ̀ tọ̀tọ̀ ènìyàn ẹ wo ẹjẹ ń fi bẹ̀ ńlẹ̀ ọlọ́wọ́ bọ́tìnì mi ò ṣeun Ẹniọlá Abọ́ládé òní ganmọ́nà àkàndò sì ní mọ́wọ́ ọ̀hún ara àwọn iṣẹ́ àkọ́ṣe ẹ̀dá òun nìyẹn mo ti wá sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ọdẹ níjó òní mo dárúkọ àwọn ọdẹ gidi mo sọ tọdẹ etílé ẹ mọ̀ dé o mo sì ti sọ túmọ̀ wọn nítorí ọjọ́ tí ìbéèrè ò bá wáyé lórí rẹ̀ mo sọ tọdẹ ajagun mo ti sọ wọ́n mo sọ tọdẹ aṣọ́de mo sọ tádẹ́dò bóyá kí n tún wá mú díẹ̀ kí n bọ̀ kí n họ́ lẹ́bẹ̀ẹ́ bá. àwọn ẹ̀yà ẹ̀ka iṣẹ́ ọdẹ nù. àwọn oríṣi ẹ̀ka rẹ̀ tó jẹ́ pé a ti lè rí àwọn ọdẹ àwọn nìyẹn. ṣe rí ọdẹ tílé mo ti sọ fún wa pé àwọn tí wọ́n yìí lò ju pàkúté lọ. ẹ jẹ́ mú láti bí ọdẹ gidi torí pé àwọn tí wọ́n ọdẹ iwájú ni wọ́n àwọn ògbójúlóògùn sọmọ àgbà ní kó àwọn ọdẹ gidi nu kódà wọ́n máa sọ débi pé àjà máa gbé omi lọ nínú wọn àwọn máa ń pẹranko tó tóbi àwọn máa ń pa bí àjànàkú tá a mọ̀ sí erin lákàtàbú bẹ́ẹ̀ni wọ́n pé erin ń kọjá lọ àgbẹ̀ ń tàka babaláko babata ní à ń fọkọ́ pé erin kò ságbẹ̀ náà tí ó fẹsẹ̀ lẹ́sẹ̀ erin kò sẹ́ni náà tí ó bá àjànàkú wí torí ẹni abábáláàmì lórí afárá àjànàkú nù kò ìtàkùn tó bá ní kó erin mọ́ gòkè àlọ́ tòǹtẹ̀rìn náà jọ ń lọ bẹ́ẹ̀ni àwọn ọdẹ tí mò ń sọ ẹ pé mo pè lọ́dẹ gidi yìí àwọn máa ń lo oògùn àfi bíi tààrọ̀ ni bàbá sọ pé èèyàn ní nǹkan bíi nǹkan kò sí pé ó ní tó o ṣùgbọ́n lẹ́yìn lágbájá tàmọ̀dù náà ló kù. àti pé irú ọdẹ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í ṣe ọdẹ mo jáde lónìí mo wá padà dé ní ìrọ̀lẹ́. rárá o wọ́n lè lọ fún ọjọ́ tọ́pọ̀ tọ̀sán tòru talẹ́ tàárọ̀ gbogbo ìgbà ni wọ́n máa ń wà lórí ẹ̀gùn. ìwúlò tí wọ́n sì tún ni pé bí wọ́n bá lọ báwọn tí wọ́n bá fi dé yóò ní nǹkan tuntun kan tí wọ́n tún mú wá sí àwùjọ. bẹ́ẹ̀ni wọ́n á mọ̀ mú nǹkan tuntun ọdẹ wọ́n máa ń jẹ́ kí ọ̀làjú bá ìlú láyé ìjọ́hun lára àwọn tẹ́ mọ́ mọ́làjú wá torí ọ̀gá ni wọ́n nínú arìnrìn àjò wọ́n á mọ̀ pa kìnìún olólàjù wọ́n á mọ̀ pa ẹkùn wọ́n á mọ̀ pa àmọ̀tẹ́kùn wọ́n á mọ̀ pa àfẹ̀bòjò wọ́n á mọ̀ pọ̀ bọ́ wọ́n á mọ̀ pe gbin wọ́n á mọ̀ pàǹdà wọ́n á mọ̀ pòtòlò lóríṣiríṣi ẹran tó jẹ́ pé àwọn ẹranko àbìjà ti ń bẹ nínú igbó wọ́n bá sì ṣe pé ti okùnlẹ̀ náà ni àwọn ọmọ polúfà táwọn ń pè lérè àwọn ọmọ lóríṣiríṣi ní àwọn tó jẹ́ pé nǹkan ńláńlá bẹ́ẹ̀ ni ìyún òun mi rántí ọdẹ kan tí wọ́n pè ní ọdẹ afẹ́fìlà périn ọjọ́ kan níyì mọ́ wọ́n pé ọdẹ kan lówó sùnsùn òwe àwọn bàbá wa ni wọ́n ní lọ́jọ́ ọjọ́ kan erin já wọ inú ìlú àwọn èèyàn bá fi gbé ta olóko lè roko olódò lè rodò oníkálukú wọn báyìí wọ́n ń jó kókó jábélé ni nígbò ya obìnrin kan ti sáré lọ erin ti jáwọ́ lu ó sáré lọ níwájú ilé ọdẹ òun sì ní yí òun sì ń bẹ́ ńlé kò tí ì lọ ó ń pọ́n àdá níta nígbà tí ó ṣe ẹlòmíì tó ó ní erin níbo ó sì yán ra lẹ̀ ó yán gẹ̀ẹ́lẹ̀ ń ti ẹni níbo kò tí ẹ̀ mẹ́wù gan fìlà lásán ló mú ó gbọ́n dùú báyìí ó sì fi lérí ó pa pẹlẹbẹ lórí rẹ̀ náà ni nígbà àdá tó ń pọ́n gan kò tún mú dání nígbà tí ó dé gbàgede ibi térin wà gbogbo èèyàn ti sá lọ wọ́n ti fọ́njà gbé ó ti dá gbogbo ọjà rú ó ti ṣe wọ́n fìlà lásán nígbà tí ó súnmọ́ tí ó pín gbogbo túlọ̀tún lọ́sì nígbà tí ó ráàyè fi fìlà kan báyìí bí ó ṣe ga tó bẹ́ẹ̀ náà ló ṣe ṣubú lulẹ̀ lẹ́yìn bá ṣubú tí ò lè dìde o ẹ mọ̀ sì já tanra wa òun ó pé erin ṣubú kò lè dìde ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́rìn máa ń wà lórí ìjókòó ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́rìn máa ń kúnlẹ̀ ló máa ń wà lórí orúnkún ṣùgbọ́n tó bá yẹ lè mú un tí ò fi lè dìde kúrò lórí orúnkún rẹ̀ mọ́ tàbí tó lóṣòó sí tàbí tó jókòó sí tí ò fi lè la máa ń gbọ́ pé erin ṣubú kò lè dìde lẹ́rìn ọ̀hún bá ṣubú bó ṣe tóbi tó ló lọlẹ̀ wì ni ò lè dìde
àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ kí ọdẹ pé ọpẹ́lọpẹ́ lábájá ọpẹ́lọpẹ́ afọtafọ́nrẹ́rin alálàjẹ́ ìbọn ọdẹ tí fi gbogbo ọjọ́ káwọ́rọ̀ bí àgbà sọ̀nà. látijọ́ kejì báyìí ìyá àmọ̀kẹ́ àti ìyá àríkẹ́ àti ìyá àlàó àti ìyá àyìndé lórí wọn ní máa fọmọ létí ké sétí ẹ mélòó má délé ọdẹ jì mí mọ́ o má gbáwájú ó sojú ẹ lánàá àbí ò sojú ẹ fìlà lásán báyìí ilé péré. gbogbo ọmọ Yorùbá o ẹ̀tún jẹ́ àjọ jẹ́ gbádùn ètò Tèmítọ́pẹ́ tún ti dé ọmọ Fálànú wa onígègé ara lóníkẹ́ kọ́gbọ́n Tèmítọ́pẹ́ ó tún dé Àyìndé ò kárẹ̀ àwa ò nílé gbà níta wa ò kájà wá dojú dé àṣà Yorùbá ò gbọ́dọ̀ relẹ̀ láíláí o la fi ń ké sí gbogbo ọmọ kóòtù òjíire kẹjá jọ gbàṣà àtàwọn alárùgẹ ni pàṣà Yorùbá mọ̀rẹ̀yìn kọ́ mọ̀rẹ̀yìn làwa ń lọ yìí o ẹ̀ bá jájọ Yorùbá àṣà Yorùbá wa ká má yẹ dágun lásìkò agbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ dárí Asaladun ló dé. ẹ jẹ́ ìyẹn kínní ọ̀hún lọ́tún lọ́sì kó lè bá a ẹni ẹ̀wá kọ́rọ̀ ò lè dùn kó lè bá a yá alọ́dẹ etílé àwọn ọ̀dẹ báyìí wọn ì lọ sígbẹ́ àlọ́sùn bíi tàwọn ọdẹ alágbára tá a sọ àwọn làwọn máa ń ṣe kíni àwọn máa ń ṣe nǹkan wọn ní bí ọwọ́ ikú bá ti mọ báyìí ní ṣe fi nojú àwọn gan tá a sì ń sọ yìí wọn máa ń lo tàkúté láti ṣe fi sọdẹ lọ́dọ̀ tiwọn bá a sì wá sọ pé wọ́n mọ ní bí wọ́n ṣe mọ náà a kà wọ́n kó àwọn tí ó jẹ́ pé ọdẹ tí máa ń pàgàlà ọdẹ tí sì bá sì ń pàgàlà rèé ẹni bá rí ẹbí ẹni bá wọ́n yé sọdẹ kékeré náà o torí ọdẹ tí bá ń pàgàlà bí irú wọn bá pa ìgalà bí wọ́n bá fẹ́ sípò padà dandan ni kí wọ́n ṣèṣe pa ọdẹ fún ọdẹ bẹ́ẹ̀ o. ọdẹ lọdẹ jẹ́ o. àwọn ọdẹ etílé àtúntò pèlè etílé yìí wọ́n ń pàgàlà wọ́n ń pa ìkùlù. ẹran tó bá bọ́ sọ́wọ́ wọn ni. wọ́n á pa èso wọ́n á pọ̀ yà wọ́n á pe woro wọ́n á pa òrẹ̀ wọ́n pe ẹmú ẹ kì í ẹran bí òrẹ̀ ò lẹ pé ni. tí wàá máa jẹ́ kó rọrùn fún wọn láti parú àwọn ẹran tẹ̀ ń dárúkọ wọn. ó ní pé ọ̀pọ̀ wọn ló jẹ́ pé wọ́n súnmọ́ àwọn ọdẹ àgbà gbogbo etílé àwọn ẹ̀gàn tó bá súnmọ́ tòsí gbogbo rẹ̀ ni wọ́n máa ń mọ́wọ́ dé wọ́n níbọn làṣà wọ́n ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n lè. wọ́n sì ní àwọn kìíní tí ń mì wọ́ngàn lọ. àwọn tí láǹkà àwọn lẹ́gbẹ̀ẹ́ báyìí ni. yẹn bá pè kó. àwọn àti gbérí ọdẹ ni o. bẹ́ẹ̀ ni. tó wọn máa pa ikún oríṣiríṣi ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alọ́dẹ ajagun alọ́dẹ aṣọ́de tó jẹ́ pé wù mí gan kí n ṣàlàyé rẹ̀ àmọ́ ẹ̀ ní bínú wọn ò fi gígùn abala bẹ̀rùn lónìí lágbára ọdẹ ajagun lábala bẹ̀ yẹn láti ní ti bẹ̀rẹ̀ lágbára ọlọ́run olódùmarè ní ò bá di níjọ́ mẹ́jọ ẹ jẹ́ kí n sẹ́mi mọ́ díẹ̀ ò torí àsìkò àwẹ̀ tá a wà yìí gbogbo ẹnu ló gbẹ bí ìgbà téèyàn wà nínú ọyẹ́ adúpẹ́ fọlọ́run olódùmarè ẹni ọlá alájẹ ni wá jágbe o. ètò tó fọgbọ́n yọ àṣà wa gbà yìí ó gbẹ̀yẹ ò níbikíbi láyé Tèmítọ́pẹ́ dé o. Crest 91.1 FM Ìbàdàn ìkànnì àgbọ̀dúnú. onígbàgbé lọ́lọ́run pé àwa ẹ̀dá ènìyàn torí náà ló fi yẹ ká máa ránra wa létí lóòrèkóòrè. irun pípé tẹ́ máa gbọ́ ìní eléyìí tí Alhaji Abdulkadir Àmọ̀ó tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládá tí wọ́n mọ̀ rí bẹ́ẹ̀ kó máa jẹ́ ti bàbá wọn Alhaji Adi Àmọ̀ó àti ìyá ìyàwó wọn Màmá Sàríyù Òde Àkàndé àti gbogbo òkú ọ̀run wọn. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله irun pípé ìtẹ̀gbọ́tẹ̀ ní ilé tí alhaji abdulkadir amọ̀hó ṣe onígbọ̀wọ́ ẹ̀ tí wọ́n ní kí ládàá tí wọ́n mọ̀ rí ń bẹ̀ kó máa bá bàbá wọn alhaji adi amọ̀hó àti ìyá ìyàwó wọn màmá sàríyù òde àkàndé tó ń ti gbogbo òkú ọ̀run wọn pátápátá àmín. láti ìkànnì crest 91.1 fm ọ̀rẹ́ aráàlú à ń kí gbogbo mùsùlùmí pé a kú iṣẹ́ ládàá a kú tẹnu ọlọ́run yóò gbà á lẹ́sìn fún wa ẹ̀mí yóò rẹ́yìn oṣù. asalaamu aleykum. wa aleykum salam ẹ wọlé o. afa àmúmọ̀ ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín mà ní mo gbọ́ tẹ́ ẹ kí mi ní ìkànnì crest fm mo wá ń wò wípé nígbà wo ni crest fm tún bẹ̀rẹ̀ sí ní ṣe ìkíni àmọ́ ẹ ṣeun o ẹ ṣeun mi. bẹ́ẹ̀ là ń bí ni surprise package ló jẹ́ lọ́dún tá a wà yìí ọ lè kí àwọn ènìyàn rẹ àtòlólùfẹ́ rẹ lásìkò ramadan tọdún yìí níkànnì crest 91.1 fm ìbàdàn. ìyẹn ni pé tèmi náà bá fẹ́ kí àwọn èèyàn mi fún ti àwẹ̀ ramadan tó dé yìí èmi náà lè kí wọn nù. bẹ́ẹ̀ ni o lè láǹfààní àti wá kí wọn lówó tí ò ga jara lọ níkànnì crest. ọ̀nà wo ni màá wá gbé gbà. bó bá fẹ́ kí àwọn ènìyàn rẹ fún ti àwẹ̀ ramadan ti ọdún yìí kàn sí ẹ̀ka ìkéde àti polówó ọjà níkànnì crest 91.1 fm tá a wà ní galilee olódó nílùú ìbàdàn tàbí kẹ́ pé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0818-150-9188 tàbí 0812-378-8017 0818-150-9188 tàbí 0812-378-8017. iléeṣẹ́ crest fm ló kí gbogbo wa ramadan kareem. dáná lóde táyọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká gbàwẹ̀ yìí múmi náà àgbà yìí. Crest 91.1 FM Ìbàdàn ìkànnì àgbọ̀dúnú. lọ́sì kẹta níbi tá ó ti máa kí oríkì ìlú àtoríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan abala tó kẹ́yìn ní. abala oríkì orílẹ̀ gan-an iná ló kù. agbọ́n ní ti àwọn ọdẹ tí à ń mẹ́nu bà wọ́n ó ní ó jẹ́ kí n kí oríkì ibi tí mo fẹ́ kì lálẹ́ tòní torí bàbá ń sọ̀rọ̀ nípa ọdẹ nínú àwọn ìdílé tí oríkì yìí ti máa jẹyọ nínú àwọn tí wọ́n bá jẹ́ pé ọdẹ ni wọ́n ọdẹ nìran wọn ọdẹ ni bàbá wọn ni àwọn alálàjẹ́ ẹ̀bọn àwọn afọtafọ́ orí erin àwọn ọdẹ tí fojoojúmọ́ káwọ́rọ̀ bí àgbà ìsọ̀nà. Ìkòyí ni o àwọn oníkòyí ẹ̀ṣọ́ nù. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n yìí. àwọn ọmọ àdìlẹ̀ kógun ó tó dé. Ìkòyí ooo oníkòyí sẹ́rọ̀gùn abẹ́ lọ bẹ́ẹ̀ bá ń bẹ nílé yìí ẹ dìde ẹ̀yin lọ́mọ olùgbàgbé ọmọ olè lọ́sì ọmọ erelu àgbè èrò àgbókò mọ́sùn gbẹ́ ọmọ ẹrù ọfà gúnyọ́dé mi ó ọmọ àgbà àgókò dè mí
ọmọ àgbàro kàdémí ọmọ ẹrú kúta ní jogún lẹ̀dẹ̀sọ́ nílé bàbá tó bí bàbá tiwọn lọ́mọ ẹ̀yin lọ́mọ lọ́fà kan ògiri olú ọmọ apótìtì ẹ̀bìrì tìtì àrọ̀nìgbélé ooo mo ní ògbélé mọ̀ kó gbélé léwé àrọ̀nì ògbélé òní kò yí òsinmi ogun níní lọ ìyèkà ìgèdè ọmọ gbòǹkà ogun ló ka yín mọ́gbó lẹ́bàdàrà gbó ogun ka yín mọ́dàn ẹ̀dẹ̀rù ọ̀dàn ogun ló ka yín mórí òkìtì ẹ̀ bá dolú esunsun lẹ́ńjọ́mọ́ gbélé gbégbẹ́ gbéjù gbégbòro lórí oko gbáwẹ́ gbégbàkúdá gbékọ̀gbà yìí ọyìn lọ́mọ òkè kan làálẹ̀ ní tìsí ọmọ ẹrú ọfà tí máa ń lọlé àwọn bàbá torí bàbá tiyín lọ́mọ mo lókè kan làálẹ̀ ní tìsí ọmọ ẹrú ọfà ojú oró ni ò jẹ́ kẹsẹ̀ ẹ̀yẹ ó tó mi ìtàkùn ọ̀kẹ́rẹ́ ò jẹ́ kó mi ọba ó tòrò ojú oró yìí bá tẹ́sẹ̀ ẹ̀yẹ ó tó mi nínú ilé bàbá torí bàbá tiyín lọ́mọ ànítàkùn ọ̀kẹ́rẹ́ ìbá sì jẹ́ kó mi ọba ó tòrò kí la àbárò mú bọ́ba mú bọ̀sùn mú bá jagun òòṣà méjèèjì tí ń bẹ nírè tí ń bẹ nípẹ̀kun òpópó wọn èé jiyán wọn èé jẹ̀kọ bójúmọ́ bá mọ́ ogun ni wọ́n tọrọ lọ́wọ́ ọba alọ́ba bá kọ̀ ọba òṣìgun òòṣà sì kọ̀ òòṣà òpẹ́sẹ̀ dà àní ọba bá ní ẹ̀fọ́dún ní kàgbó kẹfẹ́ mi ṣògùn ọ̀wọ̀ bó bá dọdún mẹ́ta òní ogun bá yá ogun ń bẹ lọ́wọ́ bàbá tó bí bàbá tiwọn lọ́mọ àwọn lọ́mọ ajakun wọ̀lú ọmọ olè tí jà tèfètèfè ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru ogun ò lè pọ̀ tó báyìí kẹ́ ẹ mọ̀mọ́ fò lè díẹ̀ kun lẹ́ bá ń jagun lọ́tún bẹ́ẹ̀ lẹ́ ń jalè lọ́sì wọ́n yé jíṣu bẹ́ẹ̀ ni wọ́n yé jágbàdo àbúrò onísùnmọ̀mí bá tẹ́mọbìnrin tiẹ̀ lẹ̀ tó dán tó pọ́n tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ àwọn àgbẹ̀ lọ àwọn lọmọ olùgbàgbé adégbàgbé ọmọ olè lọ́sì erelú àgbẹ̀ nílé bàbá tó bí bàbá tí wọ́n lọ máa pọ́wọ́gùn ń jẹ́ ìkòyí ẹ̀ṣọ́ gbéra ńlẹ̀ òdìdé ogun tó lọ nílé bàbá tó bí bàbá tí yín lọ́mọ ogun ló burú lẹ́sọ̀ délé pé ogun burú lẹ́sọ̀ òpèrè àwọn ló kọ àádọ́jọ́ lẹ́sọ̀ nílé igbọ́n alápò tàbí ìran ló kó bàbá tí yín lọ sójú ogun ló pa wọ́n lẹ́sọ̀ fi pa àádọ́ta ẹ̀rín dín sùn lé ẹ̀rín dín sùn dé ẹ̀rín dín inú wọn ló sùn kéèpẹ̀ ààrẹ yọ méjì tó kù máa gogo dandan fi wọ́n máa kú fẹ́yẹ jẹ mo pé látọjọ́ tó ti pẹ́ ogun àjàwọ̀ ẹ̀yìn ló ti mẹ́sàn-án wù mí ogun ojoojúmọ́ ló mú lè bàbá yín sún mi lọ ará àgbọ̀n mọ̀ pé ọmọ ọjà òsè jẹ́ ìwà rẹ̀ lè bàbá tẹ̀yìn nílé kò yí ọmọ ẹrú ọ̀fà àní gbógun ó ṣe jà ní kò yí ilé ó ti lẹ́ni tí mọ́ gbá gbogbo tí mọ́ kéde gbógun ó sì ní ṣe jà ní kò yí ilé mo ló lẹ́ni tí mọ́ gbá gbogbo tí mọ́ kéde àwọn ọlọ́mọ ọlọ́fà kan ọ̀sọ̀sọ̀ ti sọ ìkòyí ọmọ ọlọ́fà kan ọ̀sọ̀sọ̀ ti sọ ọmọ ọlọ́fà kan àtakúsí gbagada ọmọ ọlọ́fà kan àtakúsí gbogbo ọmọ ọ̀fọ̀fà kan ṣoṣo pé ènìyàn mẹ́fà èrú wà síngísíngí abẹ́ lóṣùn ni ọmọ ènìyàn tí mú koríko wíwo ọmọ kótó ọmọ kòtó ọmọ ìgbàrá sójú ọ̀nà kótó ń pórí nílé bàbá tó bí bàbá tí yín lọ́mọ ni èyí lọ́mọ ọ̀tá fún yọ̀yọ̀ rọ́gbà ọfà sọ fún ọ̀pọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀ ìkòyí kì í gbọ́fà lẹ́yìn gbàgbà wájú ni bàbá tí yín fi gbọ́tọ̀ oníkòyí tó bá gbọ́fà lẹ́yìn lóṣòjóró ìkòyí ẹ̀ṣọ́ tó bá gbọ́fà lẹ́yìn yójó lóṣè lé bàbá tó bí bàbá tí yín lọ́mọ mo pé ìkòyí ẹ̀ṣọ́ ooo ìkòyí ẹ̀ṣọ́ ooo àpòrògùn jòmí ìkòyí ẹ̀ṣọ́ ooo ìkòyí ẹ̀ṣọ́ ooo ìkòyí ẹ̀ṣọ́ ooo àpòrògùn jòmí ìkòyí oníkòyí palẹ̀ ogun mọ́ òrìṣà májè ó tẹnu mi bóde ó ń palẹ̀ ogun mọ́ òrìṣà májè ó tẹnu mi oníkòyí palẹ̀ ogun mọ́ òrìṣà májè ó tẹnu mi bóde. ṣàyò bó mọ́ rẹ̀yìn kó mọ́ rẹ̀yìn làwa ń lọ yìí ó ẹ̀ bá jájọ yóò ń bu àṣà Yorùbá wa ká má yẹ dágun lásìkò agbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ dárí Asaladun ló dé ètò tó fà kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ o.
àti ṣe tèdè Yorùbá abala orírun ló sì kẹta níbi tá ó ti máa kí oríkì ìlú àtoríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan abala tó kẹ́yìn ní dáhùn ìbéèrè lọ́gán o tẹ́ ó ti máa jẹ̀bùn tẹ́ bá ti gbà béèrè ọláìdún olóhùn òyìn ló